ẹ ṣe kábíyèsí. Ọ̀yọ́ kábíyèsí bẹ̀rẹ̀. Ọ̀yọ́ kábíyèsí bẹ̀rẹ̀. Ọ̀yọ́ kábíyèsí bẹ̀rẹ̀. Ọ̀lẹ́ kó lórí. Mo dé gbogbo ọmọ Yorùbá lábẹ́ bó ti wù kórí ní tipá ní tìkúùkù ẹ gbọ́dọ̀ gbọ́ ni ẹ máa gbọ́ ọ̀rọ̀ kí lẹ fẹ́ gbọ́ òun náà ni ọ̀rọ̀ òmìnira wa pé ìran Yorùbá gbọ́dọ̀ kó ní ipò ẹrú ẹ ti rí àkọlé yẹ ẹrú ni gbogbo wa. Kí ló dé tí gbogbo ìran Yorùbá fi di ẹrú tàbí kí ló dé tá a fi pera wa ní ẹrú kí ló dé tí ìran Yorùbá ń gbègbé ayé ẹrú ìbéèrè tó yẹ ká bí gbogbo wa léèrè rè kí ló dé tí à ń jẹ ìjẹ ẹrú mo ṣe program kan nígbà káwọn kan ní kí n má sọ bẹ́ẹ̀ mọ́ pé gbogbo wa ní Nàìjíríà fún ní oúnjẹ òṣì ó jẹ ìbànújẹ́. Kí ló dé tí ìran Yorùbá ń wọṣọ bí ẹrú kí ló dé tá à ń rìn bí ẹrú ọ̀rọ̀ ẹnu wa gan ọ̀rọ̀ ẹrú ni ìrìn ẹsẹ̀ wa bí ẹrú ni ìhùwàsí wa ẹrú ni ìwà yẹn ti wá gbàǹtàn pè ní ọmọlúàbí lára ọmọ Yorùbá gbogbo wa ẹrú ni ẹgbẹ́ ṣe lóòótọ́ ni. Ọ̀rọ̀ tí mo tún gbọ́ ní ìrọ̀lẹ́ yìí nìyẹn o mo ti sọ fún yín ní ìkórìtà tá a wà bí mo bá ṣe ń gbọ́ lèmi ọmọ mu wá kò ní í sú mi kò ní í rẹ̀ mí bẹ́ẹ̀ náà ni kò ní í rẹ̀ yín náà kò ní í sú yín mo ní ṣé lóòótọ́ àti lódodo ṣe ẹrú ni wá ṣé lóòótọ́ là ń jẹ̀jẹ ẹrú ṣé lóòótọ́ lódodo ni aṣọ ẹrú là ń wọ̀ ṣé lóòótọ́ lódodo ni pé bàtà ẹrú ló ń bẹ lẹ́sẹ̀ wa ṣé lóòótọ́ lódodo ìwà ẹrú là ń wù ṣé lóòótọ́ lódodo ìrísí wa gan tíjọ tẹrú ṣé lóòótọ́ àti lódodo ni mo kí yín pé ẹ káalẹ́ ẹ káàárọ̀ ẹ káàsán gbogbo ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá gbogbo ẹ̀yin olólùfẹ́ òmìnira gbogbo ẹ̀yin kó má bàjẹ́ gbogbo ilẹ̀ Yorùbá gbogbo ẹ̀yin alátúnṣe ilẹ̀ Yorùbá mo máa kí yín èmi ọmọ yín náà ní bàbá Èkìtì yín Alárìnyè of Yorùbá land mo orúkọ bàbá Professor Banji Akíntóyè mo fi kí yín bí ẹ kú ìsinmi ìní mo fi kí gbogbo ọmọ ládéládé mo fi kí gbogbo ìjìgbà ìlẹ̀kẹ̀ mo fi kí orí adé mo fi kí gbogbo ọmọ Yorùbá l'Amẹ́ríkà ní Canada ní London
tó fi dé Japan, tó fi dé China, tó fi dé Germany, tó fi dé France, tó fi dé Italy, tó fi dé Spain, káàkiri bí gbogbo tí Nàìjíríà fi ọmọ Yorùbá sọ̀kò sí. Mo kí yín o, mo borúkọ májàsọ́lá kàkà kí Olódùmarè Aníyìkáyé, ààrẹ akọni of Yorùbá land, ààrẹ bàbá ààrẹ tó ju ààrẹ lọ, olólùfẹ́ Yorùbá, ọmọ kan bíi 1 trillion, ẹni tí ọ̀tá ń tì sígbó tí ń tira ẹ̀ sọ́nà, àjọ̀nú aborídèpẹ̀nù, ikú ni wọ́n rò fún Ọlọ́run ọba mi sọ wípé yíyè ni ìwọ yóò yè. Mo borúkọ májàsọ́lá kí yín l'Amẹ́ríkà, ní London, ní Canada, káàkiri ibi gbogbo tí Nàìjíríà fi ọmọ Yorùbá sọ òkò sí. Gẹ́gẹ́ bí mo ṣe máa kọ́kọ́ bẹ̀rẹ̀, ṣé ẹ̀yin ti ń gbáradì? Gbogbo ẹ̀yin olólùfẹ́ ohun tí a ń pè ní òmìnira, gbogbo ẹ̀yin má jẹ́ ó bàjẹ́ tẹ́ sọ wípé ìyà tá ń jẹ lọ́wọ́ Fúlàní ó ti tó gẹ́, mo níṣẹ́ tí ń gbáradì. Gbogbo ẹ̀yin tí ọba mi Òdùmarè ti ṣí ní etí inú, tẹ́ ti ń gbọ́ ọ̀rọ̀ tí àwọn ọ̀tá Yorùbá ń sọ, àápa ni, àákó wọn lẹ́rú ni, wọ́n ò dẹni àná ni, mo níṣẹ́ tí ń gbọ́. Gbogbo ẹ̀yin tí ọba mi òkè ti ṣí ní ojú inú, tẹ́yin náà ti rí gbogbo àrà tí àwọn Fúlàní ń dá ní ilẹ̀ wa. Bàbá mi ṣì mí mọ́, ẹ kú ọjọ́ mẹ́ta bàbá mi, yóò dára bó yín, ojú òní tì yín. Mo ní ṣẹ́yin náà ti ń gbọ́, ṣé ẹ ti rí rálì takuọ́lọ́jì, ṣé ẹgbẹ́ òyìnbó yẹ rí takuọ́lọ́jì, tá máa takú tì wọ́n lọ́rùn. Àwa ti ń sọ tipẹ́tipẹ́, ohun tó dára yìí wá ní ìrọ̀rùn, ohun tí wọ́n ń pè ní òmìnira yìí wá ní ìrọ̀rùn. Ohun tó pè ní òmìnira is not a easy task. We must say we want
ní katapila tí ń ṣiṣẹ́ fún wọn tán jẹ. A wà nídìí òró, mo ti sọ̀rọ̀ yẹn rí, mo ní àwa ní Yorùbá, àwa Yorùbá ni a wà nídìí òró, àárí òró jẹ. Àtúwà ṣe mọ̀ pé òró korò dẹ́ lẹ́nu, ṣùgbọ́n nígbà tẹ́ bá ń jẹ́ lọ lẹ́yìn bá rí kó dùn. Ọsàn tó jẹ́ pé ìbẹ̀rẹ̀ ayé, ọ̀sán ayé, àárọ̀ ayé, alẹ́ ayé dídùn ni. A wà nídìí ọsàn, wọ́n tún ń fún wa ní kíkan mu. We walk like elephant. Kí ló òyìnbó ìrírí? Àwa jẹun bí ìrírí ẹ̀fọ́ òyìnbó lẹ̀. Èrè ìdí tẹ́ gbẹ́dọ̀ jáde fún rálì nìyẹn ni ọ. Gbogbo abiyamọ ilẹ̀ Yorùbá, èrè ìdí tẹ́ gbẹ́dọ̀ fi jáde fún rálì nìyẹn. Brọ́dà mi kan sọ lánàá pé òun lọ sí patí kan. Orí ọbẹ̀ ẹ̀yọ̀ àti ọbẹ̀ ẹ̀fọ́ àti gbogbo oníyá yẹn kan ń dà papọ̀ ní màmá ìkíní máa rún yín nù pé ẹni tí ò jẹun láti jẹ tábó ló ṣe fẹ́ runú bọ̀dá mi ẹ̀jọ́ ó lóun wá kí wọ́n bá pò òun wá fún ìyá yẹn ní 20,000 ó ní ìyá ti gbàgbé pé epo wà lọ́wọ́ òun ó wá ìtìlẹ̀gbẹ́ yẹn dẹ̀ wọ̀ ó ní ọwọ́ epo yẹn ìyá yẹn fi dì mọ́ òun tó ń ké níbi tó bá Yorùbá dé nìyẹn o mò ń sọ fún yín mo ní wọ́n ní plan fún wa wọ́n fẹ́ sọ wá di àlùmọ́jèrè ni Babíyálà torí Ọlọ́run Babíyálà ẹ fún wa lówó Babíyálà ebi ń pa wá Babíyálà àṣírí ààbò Babíyálà torí Ọlọ́run Babíyálà mi ò ti jẹun látànà Babíyálà òun náà fẹ́ sọ gbogbo Yorùbá dà a dẹ̀ ti rí fìrífìrí ẹ̀ tí a bá tètè gbéra ìwọ lọ sí bus stop kan lẹ́nìí kó dúró bí 30 minutes wàá ní wọ́n ti wá dóṣẹ̀ gbẹ àṣírí yín àbò ebi ò ní payí látàná mi ò tí ì jẹun ní o kò sí ìtìjú númọ́ nílẹ̀ Yorùbá ohun tó fẹ́ sọ wá dà nìyẹn we must say no to it that is why you must be part of that rally we must all the Yorùbá must come out this time around kí gbogbo àgbáyé mọ̀ the importance of the freedom. The importance of the freedom. It is because we are not having freedom. Ló jẹ́ kí àwọn àgbà wa ya wèrè. Ọpọlọ ẹrú ni gbogbo wọn lò. If they are a billionaire, they are under cage. Àti gómìnà, àti president, àti senators, àti rep. Name all of them. We are all slaves under Nigeria. Tó bá yà àtijọ́ ọmọ Yorùbá. Èrè dídé mi fi sọ wípé ẹrú ni gbogbo wa nìyẹn. Ọ̀rọ̀ tìmí ọ̀fẹ́ dẹ́ tó lọ ń dọ̀bálẹ̀ tàbí tó ń kúnlẹ̀ fún Sùlù Gàmbàrí ti Ìlọrin. Ẹjọ́ ẹ̀kọ́ ìgbé ayé ẹrú tájọ ń gbé náà ni. Ó gbẹ́dọ̀ kúnlẹ̀ ó mọ̀ pé ìran Sùlù Gàmbàrí lọ̀gá Yorùbá tó kó Yorùbá lẹ́rú ó mọ̀ he must lead am because ìran Sùlù Gàmbàrí inú ìgbèkùn wọn ni Yorùbá wà it is because we did not have a freedom tó bá jẹ́ pé a wà lómìnira ara wa àwọn orúkọ ìbáwù wọn kàn pé ọba títí wọn tọ́ba bá rọ́bà ìrùkẹ̀rẹ̀ lọ́ba máa ń jù sọ́ba tọ́ba bá rí ọba ìrùkẹ̀rẹ̀ ọba tó bá jẹ́ wípé bóyá wọ́n ti pàdé nílé ìwé rí bóyá wọ́n ti wà nínú kílọ̀bù kan rí wọ́n wá dì mọ́ra wọn wá sọ̀rọ̀ kì í ṣe kí ọba kan lọ kí ọba ó fi kúnlẹ̀ sí torí pé ó fẹ́ bá ọba kan sọ̀rọ̀ go and watch that video wàá rí pé bíi tìmí ẹdẹ ṣe bó ṣe kúnlẹ̀ ó tún tẹ̀lé ọba ní ibi tí yẹ gùn wá sí lórí ìgùn wa ẹ̀ ó fẹ́ lámbẹ̀ ni mo dẹ̀ pàtẹ́wọ́ fún bàbá mi Adébáyọ̀ Ọládìméjì you are welcome Starbate you are welcome ẹ má bá mi share ẹrú ni gbogbo wa o sí lọ́dọ̀ bàbá wa Tinubu ẹrú ni wọ́n torí nígbà tí Buhari wà lórí ipò àtáàkì Tinubu ò tí ì ṣe ìdá kan
sí ìdá mẹ́wàá ohun tí Buhari ṣe wọn ò fojú Buhari rí tó léyìí o. It is because we are under cage à ń gbé
bàbá wa Adétọ̀nà ṣé kò fi ẹrù bá ẹjọyè ni oh my God mo ń sọ fún yín àwọn bàbá yìí fẹ́ fi ọjọ́ alẹ́ wọ́n fẹ́ fi bàárọ̀ wa jẹ́ ni mo fi ṣe prógámù yẹn pé kí àwọn bàbá yìí tó bayé wa jẹ́ it is time for me and you ká tètè gba Yorùbá lọ́wọ́ wọn ká tó bayé Yorùbá jẹ́ délẹ̀. bí mo bá ṣe program lẹ́ẹ̀mẹ́wàá ní èdè kò lè rẹ̀ mí lórí ọ̀rọ̀ òmìnira wa yìí we must deliver ni mo fi máa sọ fáwọn pásítọ̀ àwọn máa gbọ́wọ́lé èèyàn lórí you are deliver ilẹ̀ wa gan ló ń ṣàìsàn ló mú wa yàyàkuyà ilẹ̀ wa ló ń ṣàìsàn ní gbogbo ọmọ Yorùbá fi di ẹrú ilẹ̀ wa ló wà nínú ìgbèkùn wọ́n fún ilẹ̀ wa ní ohun tí ò yẹ kó fún jẹ́ ní ọmọ Yorùbá fi di ẹrú káàkiri. Thank God for our fathers Pastor Adébáyọ̀ orúkọ Ṣẹ́gun Adébáyọ̀ ìránṣẹ́ Ọlọ́run alààyè tọ́lọ́run ń lò lọ́wọ́lọ́wọ́ torí tó dẹ̀ sọ Abíọ́dún Ìdíjókòó you are welcome sir from Spain ẹ máa kéré oko délé gbégbé ìgbésókò ìwájẹ ẹni gbésájò ẹni bọ́há gbogbo yín pápátá àgbàrá ìfòkòtò ilé ayé yìí ò ní fòyín rú máa mi fi Lawrence ó tọjọ́ méje ó tọjọ́ mẹ́ta bróda mi Táíwò bánú sọ olórúkọ tí máa ń pòwe bánú sọ má bẹ èèyàn sọ. Either you are second richest man in Africa, maybe you are a number one, assuming you are a Yoruba man, ẹrú ni wá under Fulani, ẹrú ni wá o. Àwọn ọba wa tó yàyàkuyà ojúrere náà wá kiri o. Àwọn ọba wa tó yàyàkuyà ojúrere master wọn náà ń wá kiri. Ẹgbọ́n nígbà tán lólúwo sọ wípé kó ń lè lẹ́nu ńbẹ̀ ló ń fi lọ fẹ́ ọmọ ní Kano ṣé kò wá lẹ́nu ńbẹ̀ ṣé ìwà lólúwo ń wù káàkiri ẹ ṣé tó bá jẹ́ ordinary ènìyàn ni kò ti yẹ kán mú so ṣé wọn ò rí pé olúwo ti já lùgbòlúgí kì í ṣe jọ olúwo he must loyal to our own master. Ẹrú ni wá sà adájọ́ ẹ̀ kábíyèsí in Yorùbá là adájọ́ ẹ̀ pastor ẹrú ni wá. The worst part of it we the Yoruba Muslim táwa gbé ẹ̀sìn rò táwa ń fi ẹ̀sìn táwa fẹ́ lò wá láti fi ẹ̀sìn bà ilẹ̀ wa jẹ́ táwa lò wá láti fi ẹ̀sìn da ìran wa rú tá a dẹ̀ mọ̀ pé ẹrú ni wá ẹ mọ̀ Èkó lèmi ti wá s'Èkìtì o at least màá lò bí 26 or 27 years. You will never see Yoruba imam kó máa lídì ìrun lọ́wọ́ kẹ́ àwọn Fúlàní wà lẹ́yìn ẹ̀ àtàwùsá láyé they did not recognize you as a real Muslim ò lẹ́wà gbé lérí tẹ́wà ń ba ìran yín jẹ́ tinú yín dùn torí pé mi ò dẹ̀ wá blame yín ẹ̀yin náà fẹ́ ẹ̀ ń wá ojú rere àwọn master yìí ni torí pé àjọ wà nínú ẹrú ni under them ní gbogbo wa wà naming category by category all the Yorubas we are slave to the Fulani. Bàbá mi ní àwọn alátẹnujẹ àwa tá àtẹnujẹ ńkọ́ ẹrú ni gbogbo wa. Mo ní àwa tá àtẹnujẹ ńkọ́ ẹrú ni gbogbo wa. Òun lè fi rí àwọn tí ń ṣe mọ̀nàmọ̀nà káàkiri. Àwa tún wá rí ẹni
àwọn èèyàn tó dìde tó fẹ́ gbà wá kó nínú oko ẹrú tá a wà tó mọ̀ wípé oko ẹrú yẹn ó lè lọ sí oko ìparun àwa ya dìgbòlugi mọ́ wọn lọ́wọ́ pé rárá o ipò ẹrú ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ní ipò ẹrú tó wà yìí ó wà òkè irú àwọn tó bá ti sọ pé ipò ẹrú ìgbé ayé ẹrú tó ń gbé tó sọ wọ́n di ẹrú lórí ilẹ̀ bàbá wọn wà òkè irú wọn lè máa gbọ́
Tinubu have good mind to serve the Nigeria. Ìlú táwọn ọ̀gá ẹ̀ bá lù sí tí ò bá ti jó á kàn dé nínú iyọ̀. Orí bẹ́ẹ̀ àbí orí bẹ́ẹ̀. It is because we the Yoruba we are under slave of Fulani. Ẹrú ni wá o. Tẹ́ máa ń tàn yín ẹ mọ́ tẹ̀ra yín o. Mo ti rí ọlọ́pàá tó pè mí tó ní ọmọ nígbà òun ló ń sáì pépà ẹ̀ nígbà tó gbà wọlé bó ti dọ̀gá òun nínú service. Àìmọye àwọn ọmọ àgbà tó ti dàgbà nílẹ̀ Yorùbá tó jẹ́ pé wọ́n bínú rìtáyà nù Nàìjíríà mi ni pé irú promotion wọn náà ṣe yìí àwọn máa ṣe jókòó wọn á ṣe pépà wọn á ṣe everything ọmọ Fúlàní ò ní bá wọn ṣe exam kankan á gba promotion ẹ má blame wọn that is the root of the Nigeria gbogbo Nigeria nìyẹn àwa tó dé ṣe fún it is because ẹrú wọn la jẹ́ tá a bá fẹ́ kí ohun gbogbo wà normal tá a dẹ̀ fẹ́ rí i pé adániwáyé ò dá wa lẹ́rú náà we must leave Nigeria you must see Nigeria as number one enemy. You must see Nigeria as your number one enemy. Ẹ̀ẹ̀mẹyẹ ire tí Nàìjíríà ti gbà dànù ẹ̀ẹ̀mẹyẹ ọmọ ológo Yorùbá tí Nàìjíríà ti pa ẹ̀ẹ̀mẹyẹ àwọn ọmọ tó yẹ kó máa ṣe orílẹ̀-èdè Yorùbá lóore tó jẹ́ pé ọ̀kadà náà gbù káàkiri wọ́n ti ṣàdé àwọn ọmọ kan ń gbó ààrẹ ni tá a gbàgbó lẹ́nu ẹ̀ lọ́sẹ̀ tó kọjá tó ní ẹjọ́ mo fi ń pàrònú rẹ̀ ni PhD holder ṣé mo gbàgbọ́ yẹ pé kọ́ nìyẹn. mo ṣe ń gbọ́ program yẹn first message yẹn lọ́dọ̀ Ọláyọmí Kóìkí ni wọ́n ti tún pọ̀ ọmọ Yorùbá kan ní Kogi wọ́n tẹ̀ tún sọ pé ẹni yẹn ó wà disabled kò ní ẹsẹ̀ kan níbi tó ti lọ ń ṣiṣẹ́ oko wọ́n tún pa nothing will happen nítorí pé ẹrú ni wá nínú Nàìjíríà under our father under yes òdodo ọlẹsọ bàbá mi Fẹ́mi ẹni kú mẹyìn ooru ìsádà kó jẹ́ from Ondo State àwọn sáàdì ìsàdì odò yẹn ló máa ń jórúkọ yẹn gbogbo fún yín bàbá mi under the government of our father Bọ́lá Ahmed Tinubu Fúlàní ti pa over 50,000 Yorùbá tó bá máa pé 4 years kì í ṣe ká máa ti máa rìkọ́dù 30,000 ní.
Yorùbá ẹ jẹ́ kójú inú yín ó ṣí. Yorùbá ẹ la etí inú yín. Àwọn bàbá wa ìgbà ni wọ́n ní etí inú. Etí inú ó ṣe pàtàkì ju etí òde lọ. Ẹ la ojú yín ká lè ríran, kì í ṣe ojú mọ́kànlúkì yìí o. Ojú mọ́kànlúkì náà là dáadáa kẹrin tó ń lọ. Nígbà tí wọ́n sọ wípé kí ìpínlẹ̀ kọ̀ọ̀kan ohun tó bá ní ká máa fi ṣe ọrọ̀ ajé wọn ká máa ṣe yọ̀tọ̀ mi, tí àwọn Fúlàní sọ wípé that project is anti-North project. Ṣé kò ní mínì létí pé látijọ́ èyí ni Yorùbá ló ń sìn wọ́n? Ẹ lọ wo gbogbo bí state kọ̀ọ̀kan ṣe ń kówó lọ sí àpò federal government. Ẹ lọ wo, ẹ wo ti region tó pọ̀ jù bí wọ́n ṣe ń gba owó sí padà lọ́wọ́ federal government. Ẹ lọ wo, kẹ́ ẹ wo ti region tó kéré jù. They can do undo. It is because we are snake. Ẹ jádìde di ó létí tó lè mú kí àwa náà ká dúró gẹ́gẹ́ bí ọmọ onílùú. Ẹ gbọ́wọ́ Yorùbá ni wọ́n ní ọmọ onílùú àtẹ̀jẹ́jẹ́ ìran àjòjì àtẹ̀ gìrìgìrì. Bàbá yẹn sọ pé tí ìran Yorùbá tí a bá borúkọ Nàìjíríà yẹn lẹ̀ àti ìríṣẹ́ Fúlàní o, eré ni wọ́n sì ń ṣe o. Bẹ́ẹ̀ ni ẹ jẹ́ á fi àwọn lídà yẹn lẹ̀. Ìgbé ayé ẹrú náà là ń gbé, ṣùgbọ́n ẹ má jẹ́ kán fi ìgbé ayé ẹrú títí wọn báyé wa jẹ́ délẹ̀. Ọba míì tún máa dìde lọ́la tó bá dọ̀dọ̀ náà emir ní Kano á dọ̀bálẹ̀ fún tán ni òun náà tún máa kúnlẹ̀ fún. Àwọn ọba tó jẹ́ wípé the majority àwọn tó fi ń jọba lénìí èrèdí ojúṣe ọba ní ìlú, ojúṣe ọba ìlú kọ̀ọ̀kan wọn ò mọ̀. Ọ̀pọ̀lọpọ̀ nínú wọn owó náà fi ń ra oyè, Ifá ò fọhùn mọ́. Ẹ jọ̀ọ́ ẹ̀yin ọmọ Ọ̀yọ́, ẹ bá wa tá Aláàfin tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ yàn, ẹ tọ́ sọ́nà kó má bàa di ọ̀tá Yorùbá. Èyí tí Olúwo ó ya wèrè kiri kó náà má bàa ya dìgbòlugi mọ́ wa lọ́wọ́. Èyí tí Ọọ̀ni of Ifẹ̀ Ọ̀jájá tó lọ ń dúpẹ́ lọ́wọ́ Buhari pé ẹ ṣe tẹ̀ ń pọn ọmọ Yorùbá, kó má lọ jẹ́ ọ̀dọ̀ Buratai ló máa gbà lọ. Ẹ tètè ojúṣe ọba rẹ̀ ní palace. Aláàfin Ọ̀yọ́ ò gbọ́dọ̀ ṣe báyìí, nǹkan báyìí l'Aláàfin Ọ̀yọ́ gbọ́dọ̀ ṣe. Ẹ tètè jẹ́ kó mọ̀ ọ́n tó bá jẹ́ pé ẹ̀yin ọmọ Ọ̀yọ́ máa gbé wọn sínú ìbúra ni, torí wípé orílẹ̀ ẹja ti ń bàjẹ́, orí tí ẹja Yorùbá ti ń bàjẹ́ díẹ̀díẹ̀ ló sọ wá di ẹrú lórí ilẹ̀ bàbá wa. God bless you. Ẹja gbìdà kágbèjà ara wa, me and you, without these obas, without this all this court ọ̀jẹ̀lú tán pera wọn ní òṣèlú,